Bẹ́ẹ̀ni. Okay. Torí tọ̀rọ̀ onítàríjámà ó ti ní ṣe mo sì ti ṣe fún ọ ó fi sínú májẹ̀mú pé àwọn àbábá yìí ló gbúdọ̀ ṣe ó fi sínú májẹ̀mú pé àwọn àbábá yìí ló gbúdọ̀ ṣe ó fi sínú májẹ̀mú pé àwọn àbábá yìí ló gbúdọ̀ ṣe àwọn àbábá òní ń ṣe tàríjámà ó sì ti kọ́ máa bima talabta minni qumtu bima talabta minni èyí tí mo fi kún ní tẹ́lẹ̀ àwọn alùsùn náà tó jẹ́ kéèyàn kan tí mo fi kún torí pé kò sí tàríjámà rẹ̀ lọ́dọ̀ yín 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 torí pé kò sí tàríjámà rẹ̀ lọ́dọ̀ yín. ẹ̀yọ́ máa yá wa nínú Islam a fi àsìkò yìí kẹ́ni kọ̀ọ̀kan wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run àti àlàáfíà rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé láì ní gba àsìkò ara wa. Gbogbo alágbọ́n tí Kamil Abdulkareem Aladabi gbogbo alágbọ́n tó sọ nípa wípé nígbà tá a ní kóun ṣe tẹ́rìjámà rìwáyà tó fẹ́ lò láti fi sọ pé àwa Ṣíà náà gbà wípé Abubakar ló wà nù kòtò. Rìwáyà tó fẹ́ lò tá a pè ní mọ̀jẹ̀wúlà àwọn méjì kan bẹ́ẹ̀ tá a mọ̀ nípa wọn nítorí ìdílé àdìgbà rìwáyà rẹ̀ wọlé. Kamilu ní subhanallah. Kamilu ní ìfóhun ní májẹ̀mú ìfóhun ní kọ̀ǹdíṣẹ̀ wípé tóun bá fẹ́ ṣe tẹ́rìjámà àwọn tó gba rìwáyà yẹn wá òun ò gbọdọ̀ lọ tírà àwọn ọmọ ìyá wa alùsùnà ìyẹn wọn ò gbọdọ̀ lọ tírà àtàwọn. Inna lillahi wa inna ilaihi raji'un. Ọ̀rọ̀ yìí náà ìdójútini ló jẹ́ lágbo àwọn onímọ̀. Ẹ̀ríkà jẹ́ kó yé wa wípé Kamil Abdulkareem Aladabi dójú tì wá nípa wípé ó lo tírà àwọn ọmọ ìyá wa alùsùnà ó lo tírà tiwọn láti fi ṣe tẹ́rìjámà láti fi sọ biography rọ́wí narrator tó wà ní tírà tàwa Ṣíà tí ò possible. Ajẹ́kúyàwó ikú kò sẹ́ tí ó ṣe kàn yìí ọmọ kékeré kan tó wà ní kíndagẹ́tì kò gbọdọ̀ dẹ́rù kàn yìí wò látọ́ wá sọ pé tó ń fi ìmọ̀tì sọ́dọ̀ ara rẹ̀ ẹ̀rí kó ta sọ́gbà ẹ̀ nìyẹn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillahi nahmaduhu wa nashkuruhu wa nastaghfiruhu ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وصلاة وسلاما على نبينا ورسولنا محمد صلى الله تعالى وسلم عليه وعلى آله الأخيار وأصحابه الأتقياء الأصفياء الأنقياء وكل من سار على دربهم واتبع محجتهم البيضاء إلى يوم الدين ثم أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adápẹ́ fún Ọlọ́run atọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì àti gbogbo àwọn ẹni rere tí wọ́n tan ìmọ̀ Ànábì káàkiri ayé. Wọ́n làwọn sàhábà ba'da wafatihi aw intiqalihi ila rafiqil a'la. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn náà bad'an min awwalihim. سيد هذه الأمة بعد رسول صلى الله عليه وسلم أبي بكر الصديق رضي الله تعالى عنه
وعن عمر وعن عثمان وعن الصحابة أجمعين gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ èèyàn láì yọ ẹnì kankan ọlọ́run bá kẹ́ gbogbo wọn lẹ́yìn náà àwọn tabi'una al-kiram àwọn tí wọ́n jọ mọ́ kéwú fún àwọn sọ̀hábà wọ̀nyí táwọn náà gbé mànábì wá ní pípé fún wa tí wọ́n rí ìlànà tí ọ̀bá tànábì mú nígbà tí wọ́n fẹ́ kó àwọn ọmọ yìí jọ so àkí àwọn náà lẹ́yìn àwọn tó tún túláàsì ká ṣàdúrà fún wọn làwọn tabi'in àwọn tí wọ́n ṣe tabi'un àwọn ọ̀bá sọ̀hábà ṣùgbọ́n tabi'in náà ni wọ́n bá wọn tí wọ́n bá wọn sọ̀hábà ìgbà wọn ni wàhálà ti bẹ̀rẹ̀ tó ti di 100 ọdún ẹlẹ́ẹ̀kẹta ni oríṣiríṣi àwọn fíà tí ń jáde látara Islam tètè ń fojú hàn ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kọ̀ tó bá wọn ni so àwọn èèyàn láwa kí gan tí wọ́n yọ ti ṣíyà sọ́tọ̀ àtàwọn tó dàbí irú wọn so n tún wí ní ìsìn gbogbo ẹ̀yin àlùmọ̀ tí kìíní bá bá ọ tó bá dọ́dọ̀ rẹ̀ tó bá rí gbogbo bí tó bá ti rí ṣíyà tó bá ti mọ̀ ń pa wọn sá fún wọn nítorí pé kèfèrí ni wọ́n pàápàá jùlọ àwọn ṣíyà ìmàmíyà yìí kèfèrí ni wọ́n látòrí agbẹnusọ wọn Tọ́lá àtàwọn tó tún dàbí irú wọn tó wà Nàìjíríà kèfèrí ni wọ́n yẹn sì ń bọ̀ wá bí iznillahi ta'ala láti wá ṣàlàyé bó wọn ṣe jẹ́ kèfèrí tẹni tóun náà bá fẹ́ kúkú kèfèrí tó jẹ́ pé hata imat so tí wọ́n bá wá kírun sí i láàgán so lam tanfa'u salatuhum ìran tí wọ́n kírun ní wúlò fún li'annahu mata kafira torí pé kú ní kèfèrí ibẹ̀ nǹkan ni wọ́n lọ mo láàárọ̀ ìmúṣẹ jíbòde náà ni mo rí kíní nǹkan méjì ni mo rí wọ́n sẹ́ndì ti Tọ́lá yìí sí mi wọ́n á rí bọ́ì kan ó ń pera rẹ̀ ní ìnídàkọ̀ rẹ̀ torí káyọ̀ mọ́ lọ wo péèjì rẹ̀ àmọ́ òun náà ó mọ wo tí mo fẹ́ sọ yìí so ara wọn náà ni wọn ò gbójú jáde so nígbà tí mo sọ̀rọ̀ lọ kó tó di pé mo kúrò ní Nàìjíríà tí mo wà ní ilé tí mo ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ ṣíà ẹ̀ so mo wá sọ̀rọ̀ bá Ànábì ṣe kú níwọ̀nba mo ní ìpadà bọ̀ àyìn tí ìráyè wá ṣe so gbà tí mo wá ń sọ̀rọ̀ lọ mo wá sọ̀rọ̀ bí Ànábì ṣe ìrun tá Ànábì tí wọ́n kíláàsì tá Ànábì ọba wọn kí tó dáa kí fún ara rẹ̀ tí ò kí ń jẹ̀mọ́ mo mú àdìsí yẹn wá àdìsí yẹn wà ní Sahih Bukhari mo á rí bọ́ yẹn mo kàn ń sọ Facebook ó ṣe táàgì mi ni mo bá sàárì bá ń jẹ́ gbọ́ díẹ̀ bá gbọ́n tí ń wí ọba ní olódo ní Kamilu èmi lolódo ẹnu àwọn àfáà yín ọ̀gbà ẹnu àwọn àfáà yín kọ̀gbà olódo ni mí ìmọ̀ ń tòótọ́ o àmọ́ kì í ṣe bí irú ẹ̀yin wọ̀nyí kì í ṣe bí irú àwọn ẹ̀yin wọ̀nyí so kí n máa fa ọ̀rọ̀ gùn ọmọ náà wà lọ kó ẹ̀rí jáde mo ní orúṣe ayé olódo báyìí tíra yín lọ ọba máa lọ mójútó kété tíra wa ó wá ka ó mú àdìsí tí mo lọ gbé wá àdìsí tí mo kà pé Sayyidatuna Aisha so pé wọ́n ní gbàtà Nábì fẹ́ kú tó kọjá ọjọ́ tí ó kú gangan fa amarahum an ya'muru Abubakar radiyallahu ta'ala anhu an yusalli bin nas pé kí Abubakar ní kó líìdì irun fáwọn yẹn li shiddati maradihi torí àárẹ̀ tó le kókó máa Nábì gbà náà so now àdìsí mo wá kà yẹn so tí mo fi ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fáwọn yẹn òun ló wá lọ gbé wá pé wá lọ mú àdìsí míì wá nínú Sahih Bukhari náà ni kò mọ̀ pé màwákífù ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì bí àdìsí tọ̀hún ò ṣe yé wọn náà nù àwọn alhamdulillah ń bẹ nínú Sahih Bukhari yìí bákan náà nítorí bẹ́ẹ̀ náà àwọn tíra míì ti ń da ọkọ̀ rẹ̀ fún olójú dúdú aláìmọ̀kan òní tí ò gbójú jáde àtàwọn míì náà kó lè jẹ́ àǹfààní fún gbogbo wọn so àdìsí alákọ̀ọ́kọ́ tá a kà ó ní nínú Sahih Bukhari náà ló wà so òun ni hadisi yẹn wá hadisi pé Abubakar ó kírun nígbà tó rí Ànábì fáwọn ọjọ́ tó fi rẹ̀ àwọn kan lọ́jọ́ 7 ni àwọn kan lọ́jọ́ 11 ni àwọn kan ní ọjọ́ 3 ni Abubakar ní ń kírun fáwọn èèyàn ní lídì irun fáwọn èèyàn so nínú àwọn azil ayam Ànábì gbọ́ àlàáfíà ó dìde Abubakar ń kírun lọ́wọ́ so ó wá rí tí àwọn èèyàn tí Abubakar ó ti lead ó sì dá Abubakar ṣe rí pé Ànábì ń bọ̀ báyìí ó wá sún mẹ́yìn Ànábì ó sì lágbára láti kírun
ànábì wa Abubakar wa ní òun ò lè kírun lídìí àwọn èèyàn kí wà ànábì wa ń bì ànábì wa jòkó ànábì wa ń kírun lórí ìjòkó Abubakar wa ń kú àlẹ́gbẹ̀ẹ́ ànábì àwọn èèyàn wa ń kírun pẹ̀lú Abubakar wa ń kírun pẹ̀lú tànábì ń tẹ̀lé ànábì so àwọn èèyàn wa ń tẹ̀lé Abubakar èyí tó rí nu adi 713 nù sọ Bukhari èyí ń lọ́lọ́ gbé wá àti 714 so kò mọ Aisha ló sì gbà àdìsí wa ṣùgbọ́n àdìsí eléyìí táwa kà fún kò yé pé kìí ṣe Aisha lọ́gbà nù sọ Bukhari náà lọ́wọ́ kó lè yí ọ dáadáa fún ọ ní kìí ṣe bí sọ Bukhari nìkan lọ́wọ́ nù sọ Muslim náà kò ti nọ́mbà rẹ̀ àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́nu àdìsí nọ́mbà kínní nù sọ Bukhari 680 àdìsí eléyìí tí ń sọ ta ló gbà wá ń ṣàlàyé fún yín 680 lọ check ẹ̀ wà fi Muslim mọ́ Muslim náà gbà wá àdìsí 419 lọ́wọ́ sọ Muslim Imam Ahmad ibn Hanbali àwọn náà gbà àdìsí wá hadith 12,666 kíni tí ń bẹ́ẹ̀ Anas ibn Malik ló gbà wá èyí tóun lọ káàtà tóun káàtì tó rò pé òun ẹ̀yin ṣe rí báyìí ẹ̀yin ṣíyà ẹ sáfẹ́ dà nǹkan rú máwọn èèyàn lójú ẹni tóun náà bá fẹ́ gbà so hadith tó ka yẹn hadith 713 714 ní sọ Bukhari ó yàtọ̀ fún eléyìí Aisha ló gbà yín wá abẹ́yìn ṣe rí báyìí eléyìí tá à ń sọ tí mo ń narrate fún yín pé ìrun àlùfájà ní yọta nábì kú láyé the last ìrun àárọ̀ là nábì kú àlùfájà rí ìrun àṣùbà ìrun ṣubú ni ìrun àlùfájà rí ìrun àárọ̀ tí wọ́n kí ànábì kò kí jàmá nábì kínú lé ni Anasi lọ narrate ẹ̀ fún wa so ó láwọn wà ní Aisha wà ń bí jàmá ni and Anasi tó wà ń bẹ̀ tọ́jọ́ mọ̀ ọ̀dọ̀ ànábì tó lóun khadamtu nabiyya sallallahu alayhi wa sallam ó lóun ṣe ọlọ́run fún odidi ọdún 10 Anasi ni wọ́n ń ṣàlàyé fún wa pé àwọn bá ti tò ànábì wa ká kọ́tìnì yàrá rẹ̀ yàrá Aisha sí ni ànábì wa ó fèsì ní mọ́sálásí báyìí ni ànábì wa ká àwọn èèyàn wá wẹ̀yìn inú wọn wá dùn so nígbà lóko wọn ní ká ànábì ọmọ bọ̀ inú wọn dùn kódà Anasi ń sọ àdìsí 680 ní sọ Bukhari 419 419 ní sọ Muslim hadith 12,666 nínú Musnad Imam Ahmad Anasi ń sọ pé nígbà tí ń bọ̀rọ̀ wọ́n ní fahammal muslimuna an yaftatinu àwọn mùsùlùmí àrí wọ́n fẹ́ dàrú wọ́n sì rá ànábì lẹ́yìn hammal muslimuna an yaftatinu fìtínà ìdùnnú wọ́n fẹ́ dá sáfù tí wọ́n ti tòrú farahan ó tún wá sàlàyé rẹ̀ ó ní hálà farahan bí rasulillah tí wọ́n dùn kún ọrún sí ọlọ́run fa ashara ilayhim rasulullah ó sì ọlọ́run wá tọ́ka sí wọn biyadihi pẹ̀lú ọwọ́ rẹ̀ pé an atimmu salatakum ẹ máa kírun yín lọ thumma dakhala al-hujrata tani fún alábárí Anas thumma dakhala al-hujrata ànábì wá wọnú yàrá rẹ̀ padà ẹ máa gbọ́ ó wọnú yàrá rẹ̀ padà wa arha sitra kọ́tìnì tó fi bò tó sí tí gbogbo wọn rí arha wájú kọ́tìnì lẹ̀ padà fatuwuffiya rasulullah àwọn kírun tán lásùbà ẹjọ́ náà lànàbì kú tó kí là ń wí so now eléyìí ni mo kàn mi ò kọ̀ yẹ kí n dá lóhùn but ká má rò pé ń wí nǹkan kan tààrà ni olódò burúkú now Tọ́lá orí láàárọ̀ ètò tó jáde ń tá aràn kọ̀ jẹ́sẹ̀ rẹ̀ ń tún lọ pariwo ń tá aràn oníkọ́ wá jẹ́ hadisi ẹyọ kan mutawatirun hadisun wahidun sahihun mutawatirun hadisi 16,122 lọ́dọ̀ àwọn kan 16,129 lọ́dọ̀ àwọn kan hasabi tó bá parí hadisi tó ẹ nínú alikafi ilkulayni more than 16,000 hadisi àwọn ni o má dìsí ẹyọ kan wá tó wá sahihu tó jẹ́ mutawatiru tó lálàáfíà dọ́dọ̀ ànábì nínú gbogbo 16,000 yóò tí rẹ̀ kankan mú wá fún hadisi ọwọ́ lọ mú bì kan adúrò ọ̀rọ̀ tí àwọn professor Aláró ọlọ́njẹ́ arí wọn pẹ́ àwọn bàbá dáadáa tó kùtà nínú Ìlọrin àwọn bàbá dáadáa àwọn aṣáájú rẹ̀ àwọn tí wọ́n jogún àwọn tàná àwọn tí wọ́n yé sálábò sí àfá wọ́n yé sálábò sí aṣáájú tí ó rí tí ń bẹ̀rẹ̀ sí jẹ́ àṣẹ mọ́ táwọn àbáwọn ṣe àmọ́ tó kù tí wọ́n retí lọ́dọ̀ Ọlọ́run sí fún wọn
ala tadhunnun annakum tub'athun wa annakum amama rabbikum tuhasabun. Àwọn bàbá wa ní bá sọ eléyìí gbogbo àbá láti lọ ní àdàbíyà lọ jẹ́ ni mọ̀lìkàsíyà lọ jẹ́ ni zùmọ̀ríyà jẹ́ ni agbàgbàmọ̀wíyà lọ jẹ́ ni gbogbo ń tààlé tàbá wọlé jẹ́ tààlẹ́ ń bẹ̀rù tààlẹ́ bàbá wa yẹn ń bẹ̀rù. Ara àwọn ọmọ kéwú náà àwọn náà wá ń sásá ọ̀dọ̀ yìí ṣíà wọ́n ń gbé ṣíà lárugẹ. Tààlẹ́ ń fi ṣíà bájà. Ọlọ́run àmọ́ dúpẹ́ tiwa tó sì wá lọ́ta gbogbo àwọn tó fi kalẹ̀ fún àwọn alájẹ́ àgbà gbogbo àwọn tó fi kalẹ̀ fàlájẹ́ àgbà láwọn ọmọ àdúpẹ́ àwọn bàbá ṣe rí àdúpẹ́ ibi tó dá wa mọ́ lọ́ọ́ máa ń kí alájẹ́ àgbà sí. So ọmọ oníwọ̀nàwọ̀nà yìí ló wá dé aláìmọ̀kan. So àwọn ọ̀gá rẹ̀ tí wọ́n ń kó gbogbo ẹ̀ fún ọ wọ́n ti ń ta ní kọ́ wá àdísùn mútàwá tí ó tí ì rí àbí wọ́n tí ì rí wá fún ọ wọ́n ń wá fún ọ ní bí wọ́n bá wá fún ọ jáde bọ́ta wá sí dìbẹ́tì ìta gbangba. Kèfèrí ni ṣíà bẹ́ẹ̀ ni ẹnìkan béèrè Ibrahim akínníkà ìfúsùlá yìí màníyà tó fi béèrè kèfèrí ni ṣíà yín sì stéètì ẹ̀ fún yín àmọ́ kẹsẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa retí lọ́la every Tuesday ní mo sọ̀rọ̀ ṣíà èyí sì tí ṣíà fi jẹ́ kèfèrí ẹ gbọ́ lọ́la tí ó bá jọ́la yóò jọ́túnla àmọ́ yín sí pósítà a máa ṣe ní episodes ni èyí sì tí wọ́n fi jẹ́ kèfèrí kèfèrí ni ṣíà al-imamiyya gbogbo ṣíà kọ́ ṣùgbọ́n ṣíà yìí tó wọnú lẹ́ Yorùbá wáyìí kèfèrí gbogbo wọn èyí tí yàrá asuhum هذا الرجل الخبيث الرافدي اللعين الأفاك كذاب انتو ما يين كذا باي كلا نوي كلا نوي حديث يوكان حديث يوكان gbogbo ayé ma bá mi gbé lọ́dọ̀ rẹ̀ mo ti wú yín tí ń pariwo látọ̀sẹ̀ kan àwọn àfáà rẹ̀ ní Iran lọ́hùn wọn tí rí kó fún hadith ẹyọ kan tó wà mutawatir nínú hadith 16,000 tẹ́ni dákọ̀ ẹyọ kan kí wọ́n kó mẹ́wàá wá fún ọ ẹyọ kan péré la ní kó mú wá láti yọ yìí tó wá sahih sí ẹ̀sìn yìí ẹ̀sìn tí ò dódò ń sí Ọlọ́run àwọn tí hadith wọn tí wọ́n kó jọ kò dódò ń sí Ọlọ́run alukurani oni masdarul awwal tá ti mesin sunna nabi which is hadith oni masdarul thani tá ti mesin masdarul thani tí wọ́n yìí wá ní irọ́ ni hadith yo kan tó wà mutawatir ya'jizu hadha ar-rajul an ya'tiya bihi mithla musu hadhihi al-ayyam tá ti ń sọ fún kó mú wáyé hadith yo kan mutawatir kí n kó mi lẹ́yìn ni wọ́n á rí lónìí tí wọ́n ń pariwo tí wọ́n gbogbo àwọn ọ̀rọ̀ yóò fi ojú ọ̀nà lẹ̀ gangan yóò tó bá wọn ṣí àṣe kìíní ní yóò tó bá wọn ṣe dìbẹ́tì ní kìíní kankan lọ study hadith ẹ̀ gbogbo lẹ́yìn ọgbọ́n lọ́ndà jáde wá ka alimin shi'i òfin gbogbo bọ́sáláró lọ́njọ́ dàmú bọ́sáláró lẹ́ẹ̀kan sí wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan ti sọ tipẹ́tipẹ́ tí wọ́n sì sọ tí wọ́n sọ wá lọ dúró mẹ́ adúrún tí wọ́n sọ kó sọ hí ò sí dìbọ́ǹkì ẹ̀ kàrámọ̀ lọ́wọ́ ajé àrú wọ́n ti lọ wá fún àwọn àfáà rẹ̀. Abdulqadir Abdullah abọ́láka ló ní yahaza laysa min ad-darura an tadkhula fi kalamika ad-da'if olódò tí lárúbáwá lélẹ̀ ìdọ̀kọ̀ yìí nìyí. Ìdí máa ń yí ìdí òye yìí ni ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ wà tẹ́ jẹ́ ẹ̀yin lé kéwú tẹ́ ń support ṣe àyè tí òye yìí ni pé dédé bẹ́ẹ̀ ṣe mọ́nu lárúbáwá àwọn lárúbáwá kan tí òwò ọjà tẹ́ ń sọ òun lẹ pè ní lárúbáwá ẹ mọ sọ̀rọ̀ kan jò ní pé àwọn àfáà yín gan torí pé àwọn kan sì wà nù àwọn tàfà tí wọ́n jẹ́yàn dáadáa yóò jẹ́ ń dákẹ́. Náà bí tí mo fẹ́ lọ ń bẹ̀ torí ìníjọ́ pẹ́
so ọwọ́ ibi tó lọ rọ̀ kázà lé lórí níbi episode afa Saki wọn lọ́yẹ́ kí n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ afa Saki ọlọ́njọ́ da fọmọ ìyá mi Al-Adabi nílùú Ìbàdàn ó ní kí n má dá Tọ́lá lóhùn mọ́ kọ́dà èmi gẹ́ǹsì tó pé ní dá lóhùn àmọ́ tá a bá filẹ̀ tá a bá dá lóhùn yóò mọ̀ sí àwọn èèyàn lọ́rùn wọ́n wá rò pé rí nǹkan wí ni ẹ̀tíkẹ́tì mi sìn so òun ni ò ní jẹ́ ń tí ì fi lọ́rùn lẹ̀ kọ́ mọ́ gbé wa mọ̀ dìbọ́ǹkẹ̀ kí ni mo wá fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé ẹ máa wo wọ́n fẹ́ ládìísì tá a mú wá nínú a ní kó dìbọ́ǹkì pé àwọn àáfàá rẹ̀ àwa ka gbogbo àwọn tàfàsír oríṣiríṣi tẹ̀fsíìrù àwọn tíra àwọn oríṣiríṣi a tún play fídíò àwọn àáfàá rẹ̀ bọ́ ọlọ́run wá bá a ṣe lónìí ọlọ́run ṣe gan ọ wá dá akọ̀ kan náà àwọn àáfàá rẹ̀ Kamalul Haidari ìwọ̀n wa sọ ní tá àáfàá àwọn wíńpọ̀ ọ̀rọ̀ tó sọ ó dùn mọ́ mi pọ̀ dá akọ̀ àáfàá rẹ̀ ó kó sínú pàkúté àwọn gọ́gù àwọn tẹkẹ́ni kan gọ́gù náà ni ọ̀sán àdírọ̀ mọ́pa aláìní kan sí àwọn gọ́gù bẹ́ẹ̀ bí gọ́gù làwọn àfáà rẹ̀ bá ń wò àwò gọ́gù bàbá sì wò gọ́gù àwò gọ́gù dìbọ́ǹkì ń ta bá wí ni náà ó ní hadisi tá a mú wá nínú káfí tí àáfàá wọn káfí yìí Ilkuleyni káfí òun ní àkọ́kọ́ tíra wọn kì í wá sàkọ́kọ́ lásán òun ní gbogbo wọn panu pọ̀ lórí ẹ̀ òun ló lọ́la àfíà ju gbogbo tíra wọn. so àwa má di sí wa láti bẹ̀ àkọ́kọ́ àwọn tafsiru wa ẹ̀rí pé gbogbo eléyìí ní ìwáyà tọ́sọ̀ yìí oníkó mú wá ìwáyà tọ́sọ̀ yìí ọ̀rọ̀ àwọn àfáà kan sọ pé àwọn àfáà kan sọ pé àwọn àfáà rẹ tí àwọn àfáà rẹ tí wọ́n sọ léyìí wọn mọ tí wọ́n sọ nínú tafsiru yín tó bá ti yẹ pé èyí ni àwọn rìwáyàtì tí ò tún dáa tó ń bẹ tafsiru yín lọ́ọ́ da gbogbo ẹnu kí wọ́n á pò ń bẹ ṣé rìwáyà káfí bóun ṣe ní ò lálàáfíà síbẹ̀ ni ò lálàáfíà tòótọ́ ìbéèrè inú ẹja béèrè ẹ̀yin ẹ̀mọ̀ ẹ̀mọ̀ bí mo fẹ́ kẹ́ gbọ́ ni o ṣé rìwáyà tó wà nù káfí min alifihi ila ya'ihi yani al-ahadithul marwiya awil mawjuda bayna daffatay kitabi al-kafi yani min gilafihi al-awwal ila gilafihi ath-thani so ṣé àwọn hadisi tó wà nù ẹ̀hún ó lálàáfíà àbí ó lálàáfíà lọ́dọ̀ àwọn àfà tó ní sọ pé ọ̀dọ̀ tí ní gbogbo tó wà ní sọ̀rọ̀ Bukhari ọwọ́ lálàáfíà bẹ́ẹ̀ ni gbogbo tó wà ní sọ̀rọ̀ Bukhari lálàáfíà olótúngbọ̀ sọ̀rọ̀ Muslim ọlálàáfíà bẹ́ẹ̀ ni káfí ọwọ́ ní tàwọn ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ṣé irọ́ ọlọ́pàá àbí irọ́ ọkọlọpàá irọ́ ọlọ́pàá àfà àtọ́lọ̀ ka ọ̀rọ̀ rẹ̀ Mujamu Rijal as-Sayyidul Khu'i alayhi la'natullahi àfà burúkú tí wọ́n dẹ̀ sí Ọlọ́run bá rú àfà yìí tó lọ ka ọ̀rọ̀ rẹ̀ ó gbàgbé láti ka bìkan mẹ́wàá ara létí kọ́ lọ kà á kí ni Khu'i sọ nínú tíra tó lóun kàún náà èyí tí wọ́n gbé fún ọ̀nà orí ìkà tán tíra tó wíhun gẹ́gẹ́ wọn náà mo fẹ́ kà fún volume 1 page 81 ẹgbọ́n tí Khu'i wí níbi tíra tó kàún ẹ̀fìn ọ̀pá àwọn sọ fún yín pé àwọn Ṣíà àní ẹnìkan nìkan sí ọ̀rọ̀ náà gbé dání wọ́n bá sọ̀rọ̀ láàárọ̀ kó tó dalẹ̀ lọ́sàn-án wọ́n sì tún jà ẹ máa gbọ́n tó wí wá dìbọ́ǹkì eléyìí tí mo wí pé Khu'i tó kọ̀rọ̀ rẹ̀ tó lónídọ̀ yìí fún ni kò wí bẹ́ẹ̀ nínú tí àtọ́ kà eléyìí ni yes he prove it to you now and is giving mọ̀ntẹ́mí sẹ́mi lè ń bára bí ẹ̀tún he prove it to you now and is giving you reason okay so reason náà ni wọ́n á sọ fún yín pé tíra tó kà ọ́n tó lóun give reason bẹ́ẹ̀ ẹ wá ní kó padà sínú tíra ọ̀hún náà kó wá dìbọ́ǹkì rẹ̀ bóyá rọ́rọ́ nípa page volume 1 page 81 níta àfa Khu'i tó kọ̀rọ̀ rẹ̀ jáde hun tí ń parọ́ hun ẹ̀tún gbọ́n tó wí àfa Khu'i ni waqad zakara ghayru wahidin min al-a'la ó ní ó ti sọ̀rọ̀ nípa káfí yìí o ghayru wahidin ẹni tí èsè yọ̀ kan min al-a'la nínú àwọn òkè mímọ́ àwọn anna riwayatil káfí pé gbogbo àdísì tó wà nù káfí kullaha sahiha gbogbo ẹ̀ ló lálàáfíà page 81 ọmọ yàrá tọ́lẹ̀ ha page
tí bá ní ọmọ ìyá kìí sọmọ ìyá nú ẹ̀sìn o kìí ṣe mùsùlùmí Tọ́lá àtàwọn yòókù rẹ̀ èyí sì proof rẹ̀ fún yín àmọ́ kìí ṣe lọ́la tàrà kàbú wa èyí ṣe tí ṣíà ìmàmíyà awìlì ìsìnà àṣàríyà tí wọ́n fi ṣe mùsùlùmí mi àtẹnìkan náà àwọn brọ́dà mi wà ní Amẹ́ríkà à ń sọ̀rọ̀ láàárọ̀ yìí láàrin òru à ń sọ̀rọ̀ so wọ́n á ní lọ́dọ̀ tàwọn àwọn orí gbogbo àwọn ṣíà ní àwọn orí ṣíà ní àwọn rí wọn ní mùtádíà mo ní lọ́dọ̀ tìǹù èmi kèfèrí làwọn ṣíà wọ́n sì proof ẹ̀ mo wá ní sẹ́yìn pé mi fúnra mi mo mọ ewu tí ń bẹ ń bi kéèyàn pẹ́ ní tí èsì kèfèrí ní kèfèrí mo mọ̀ sòtórí ẹ̀ ìyìn ní kó ara mi sínú náà Ọlọ́run mo mọ tí ń wí èyí ṣe tí wọ́n fi jẹ́ kèfèrí ní sọ fún yín lọ́la bí ìdánilá náà àfa àkóyí ni wà qad dhakara ghayru wahidin min al-a'lam ẹni àwọn tó pọ̀ nínú àwọn àfa wọn wọ́n ní anna riwayatil káfí pé gbogbo ẹgbà wà nù káfí kullaha sahiha wọ́n ní gbogbo ẹ̀ lọ́lá láàfíà page kíni tíra wo volume 1 page 81 mu'jamu rijali li sayyidi Khu'i fún àáfà tó kàn ó náà ní sọ lẹ́yìn ẹ máa gbọ́ àáfà àwọn kọ̀dákẹ́ ó ní wala majal li ramuyi shay'in minha bi da'fi sanadiha ó ní fún eléyìí táwọn àáfà àwọn sọ yìí kò sí ààyè fẹ́ni kankan láti sọ pé àdísì kankan dọ̀yìn fún ẹ̀ nú àwọn sánàdì rẹ̀ sánàdì tó ní kémi ọ lọ ṣe translation rẹ̀ tó lóun ní biography rẹ̀ tá a ṣe fún òun náà lọ sọ pé kò sí ààyè fẹ́ni kankan kó yìí ní sọ́ọ̀ so tó ń ti bí n ṣe ń kóòtù ọ̀rọ̀ wọ̀nyí náà ń kàn ń fi àìmọ̀ kan àtàbòsí tí ń ṣe ẹ̀yìn èèyàn kẹ́ ẹ̀ lè mọ́ sínà ni kẹ́ ẹ̀ sínà kọ̀ọ̀kan mi ma ala rasuli illa al-balag ẹni tí ó bá mọ̀ ń pa ṣíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ ráríwọ̀ tó fi lọ kú ó possible kọ́lọ̀ ń foríjì ṣùgbọ́n wọn tó ń gbọ́ àwọn tí ń ṣẹlẹ̀ nísìn tó bá lọ join wọn or excuse níwájú Ọlọ́run Sayyidul Khu'inu àáfà tó wá ṣe tíra gẹ́gẹ́ àti wí fún yóò ní Nàìjíríà tó tún wí fún àáfà tó ní káfí gẹ́gẹ́ tá a má dì sí wá ń bẹ̀ kí ni tá àáfà gẹ́gẹ́ wí ń pa tíra ara rẹ̀ tá sì là àáfà yìí àáfà tó ṣe tíra gẹ́gẹ́ níbi muqaddima ìbẹ̀rẹ̀ tíra rẹ̀ nígbà tí introduce tíra rẹ̀ tí ń ṣàlàyé ìtọ́wà nú ẹ̀ ẹ máa gbọ́n tó wí o ìtí ń sọ̀rọ̀ bọ̀ ọ wá ní kitabun tíra yìí káfín ó tó yajma'u min jami'i fununi ilmi din gbogbo ọmọ ẹ̀sìn ló kó sínú ẹ máa gbọ́ o bí tí ń lọ́kọ́ ohun máa yẹ kìtàfì bí ilmu ta'allimu ẹni tó bá ń wá mímọ̀ yóò rí mbẹ́ wa yarji'u ilay ilmustarshidu ẹni tó bá fẹ́ sọnù kankan fẹ́ dàrú mọ́ lọ́wọ́ tó bá padà síbi káfí yóò mọ̀nà látara rẹ̀ wa ya'khudhu min man yuridu ilma din ẹni tó bá fẹ́ mẹ́sìn tó yẹ kóró yóò bá ń bẹ́ irọ́ ní pa o ṣùgbọ́n in tó ń gangan tó ṣe tíra wí òní ń kà fún yìí bí tí mo wà ń lọ ni ó ní wàlẹ̀ amal àti mímọ̀ fi ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ bil athari sahiha pẹ̀lú àwọn hadith látọ̀dà nábì tó jẹ́ authentic hadith ani sadiq látọ̀dọ̀ àwọn méjèèjì látọ̀ láwọn gbàgbọ́n alayhimus salam ẹni tó kọ tíra gangan in tó so ń pa tíra ara rẹ̀ ní. ìmọ̀ kóòtì àfáà kan tí máa ń ṣe àfáà àwọn ọlọ́run bá wọn kẹ wọ́n ń pe àfáà náà al-majlisu ẹni tó sọ pé òun ló ní rìwáyà tá a mú àwọn kó nígbà náà dọ̀yìfù ni pé ń bẹ́ mọ̀ majhul pé àwọn majhulani ń bẹ́ nù rìwáyà òun ni ẹgbọ́n tẹ́lẹ̀ ń gẹ́gẹ́ wí. mir'atul uqul tíra tó lóun ti mú pé wọ́n ní majhulu nìyí ní tí ọgbọ́n ti ń wíyé tíra àwọn gẹ́gẹ́ àlàyé rẹ̀ ń sílẹ̀ ẹ̀kọ́ kan kó lè mọ iye èèyàn sísẹ̀ ń tẹ̀lé ni. so tíra àwọn gẹ́gẹ́ page volume 1 page 21 volume 1 page 21 kí ni àáfà májìlísì yìí àáfà wọn ni o àáfà ṣíà ó ní wal qawlu indi ó kàn summarize ní ó ní wal qawlu indi ó ní ọ̀rọ̀ lọ́dọ̀ tóun bí tóun dó sí ni pé sahihatun riwayatuha aw kama qala ó ní gbogbo ń tó wà nù káfí hadithun sahihatun riwayatuha
ó ní gbogbo hadith tó wà nú ẹ̀ ló fẹsẹ̀ nílẹ̀ lọ́lá láàfíà authentic hadith ni tẹ́mi mo wí bẹ́ẹ̀ èmi kọ́ o ta ló sọ al-allamatu al-majlisi sahibu mir'atul uqul wa sahibu kitab al-musamma bi bihar al-anwar hadhani kitabani aziman inda ash-shi'a wa bil ahammiyati bi makani indahum àfáà ló wí bẹ́ẹ̀ àwọn yìí ni kọ́ wá dìbọ́ǹkì mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ó ti tó mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ti tó náà àwọn àfáà tán wá sọ̀rọ̀ yìí òun lá gbàgbọ́ ni àbí húí táàfáà yìí tí Tọ́lá mú ọ̀rọ̀ rẹ̀ jáde láàárọ̀ yìí tó sọ ìgbà tó ń wí òun kàǹkàǹkà gidi òun ló yẹ ká gbàgbọ́ ni àbáwọn àfáà tọ̀hún tán ṣáájú ta ló yẹ ká gbàgbọ́ àwọn àfáà Ṣíà méjì ní takura wọn yìí Tọ́lá àtàwọn àfáà rẹ̀ Tọ́lá wo àtàwọn àfáà rẹ̀ ta ni ká gbàgbọ́ ṣé wọ́n ni àbí ẹnìkejì tó mú wá èwo ni ká gbàgbọ́ ẹ̀yin fúnra yín lẹ́yìn mẹ́rin tá gbàgbọ́ mẹ́rin kóun náà tún wá jáde kó wá sẹ́ni tá gbàgbọ́ náà àwọn sóun ni àbí òun àtàfáà rẹ̀ tọ́ dákọ̀ ẹ máa wò ó àlékú yìí tí ó mú tírà rẹ̀ wáyìí wúlìdà 1899 ni wọ́n bí ẹ̀gbọ́n wa ni wọ́n 1899 ni wọ́n bí wọn wàtúwúfì àwọn wá kú ní 1992 20th century ni wọ́n kú kọrúnù táwà yìí òun ni wọ́n kú àáfàá ṣẹ̀ṣẹ̀ dé yìí àwọn àdìsí tí wọ́n ti wá gbà wá more than 114 years sorry more than 14th century àbí more than 13th century òun ni hui tó dé yìí ní century táwa yìí kò sọ basics tóun fi ń sọ pé eléyìí sọ yìí eléyìí torí pé ó ti mọ̀ pé wàhálà ti dé bá wọn wàá lọ gbé tíra kan jọ wá káwọn kó àwọn kan jọ sí pọ́blẹ́mù táwọn Ṣíà fẹ́ dálẹ̀ sí inú ọlọ́run sì ṣeun ọmọlẹ́kẹ́ omi kò ní di Ṣíà insha Allah ta'ala ẹ máa praise ẹ ẹ̀yin náà lẹ́ẹ̀dì Ṣíà ọ̀hún ẹ̀sùn yàrá yẹ ẹ̀kún gbà tó wáyá kú inú òun lágbàgbọ́ ọ̀rọ̀ ẹja wo àáfà tó ní sọ̀yù tó ní kùlé tó ní káfí gangan kùlé ní gangan tó kó àdìsí ìjọ tó sì ládìsí òun thank you baby tọ́lá àdìsí òun fẹsẹ̀ rinlẹ̀ ẹja wo gbà tó ń kú wò ló wáyé Al-Kulayni yìí ó kú ní the 3rd century tá nàbí òsì láyé mọ́ 4th century kò sí mbẹ̀ 2nd century kò sí mbẹ̀ 3rd century làáfà yìí wáyé ẹnìkan wá ní 3rd century ẹnìkan wá wáyé nísìn how many centuries níbẹ̀ láàrin wọn gbẹ̀nàgbẹ̀nà ẹgbẹ́ sọ́mọ̀ sílẹ̀ ni ẹni tó wá lóun bá nábì láti tí ń bẹ láàrin àwọn méjèèjì more than 10 centuries tí ń bẹ láàrin kúyí tó ẹsẹ̀ dé ìtọ́jẹ́ ẹ̀gbọ́n wa lásìkò tá a wáyé muhasiru ni wá contemporary ni wá ẹni tá a bá láyé la ilaha illallah òun náà lọ mú wa láti àbá àwọn kí n kálukú nígbà tá a wà kékeré a máa ń rò pé wọ́n lẹ ní mímọ̀ lè kéwu yìí ni ìmọ̀ náà ni wọ́n ti tẹ́nìkan náà kọ́ sójú péjì ẹ̀ tọ́lẹ̀ á kó fún Professor Aláró olódò ní la ilaha illallah ìmọ̀ náà ni èyí èsì ẹ̀ ní ìmọ̀ tẹ́ ń pariwo ẹ̀ náà ni ò sí mọ́ yìí rahimallahu al-mu'assisa náà sẹ́yìn náà ti rí àfáà tó kọ tírà gẹ́gẹ́ lọ́nà ẹ̀fílẹ̀ àfáà tó kọ tírà gẹ́gẹ́ so ó ní gbogbo ẹ̀ lọ́sọ̀hẹ́ ok ẹ má yà á gba ti ẹnìkan bí òun ló kọ́ ó lè kọ́ tó wí ó lè ṣe nǹkan tó wí ẹja mẹ́lòmí Al-Majlisi tóun náà ní gbogbo tó wà lọ́dọ̀ tóun gbára lé tóun gbà fún ni pé àdéhìsì gbogbo ẹ̀ lọ́sọ̀hẹ́ ìgbà wo àwọn kú ní al-qarnul hadi ashara 100 ọdún ẹlẹ́ẹ̀kọkànlá làwọn kú àfà alákọ̀ọ́kọ́ tó kó tírà jọ òun ti kú nísìn more than 13th century
níbi 13th century àbí 12th century ni wọ́n kú. Al-Majlisi òun kú ní al-Hadi Ashara bíi 400th century àbí kí náà ń pè al-Hadi Ashara ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kọkànlá òun ló kú láyé. So àwọn èyí àwọn kànrìnkànrìn òun ẹ wá lọ mú àfáà kan tó ṣẹ̀ṣẹ̀ ní hu itan hu lọ́dọ̀ àwọn àfáà. So kí ni basics tó gbé kalẹ̀, kí ni àwọn al-mi'yar aw al-ma'ayir allati wada'a hadha ar-rajul, kí ni àwọn basics tó gbé kalẹ̀, principle ló gbé kalẹ̀ tí ń sọ haha bihi wada'afa bihi. ẹ jẹ́ àmọ́ àwọn olódò gbogbo. So ibi tí wọ́n parí ẹ̀ sí òun á ní pé àáfàá rẹ̀ tó wá dákọ tó ń fara rẹ̀ dákọ nígbà tí ń sọ̀rọ̀ lọ, Kamalu al-Haidari ń bẹ láyé o. ẹ jẹ́ á play kí ni tá àáfàá ń wí nípa al-Kafi. ẹ ti dá kankan mọ̀, Kamilu Abdul Karim ló kọ́ mi. ṣí ẹ ní sùn ẹlẹ́fẹ́ darí àwọn èèyàn rú ni ànígbà fún yín láyéláyé. mo fẹ́ play ọ̀rọ̀ Kamal al-Haidari tó lóun gba fún bàtà tí màá fà rẹ̀ nísìnyí, ọ̀rọ̀ àfà rẹ̀ láàmà gbé wá fún àtàwọn tí wọ́n bá ń tẹ̀lé tẹ́fẹ́ sínà. àgbé wá nísìnyí. أقف عنده في هذه الليلة من التطبيق، أقف عند كتاب الأصول أو أصول الكافي أو كتاب الكافي. تعلمون أن كتاب الكافي يشتمل على أقسام ثلاثة: القسم الأول كتاب أصول الكافي، القسم الثاني كتاب فروع الكافي، القسم الثالث كتاب ماذا؟ الروضة. على كلام مفصل عند الأعلام أن الروضة هو للشيخ الكليني ولابن إدريس الحلي، خلاف شديد أن هذا الكتاب للكليني أو لابن إدريس. هسه الآن ما أريد أدخل في هذا السجال، لعله إذا صارت مناسبة أبحث لكم أنه هذا ليس كتاب لعله الكليني، لعله، لا أعلم، لا بد أن نتحقق. لماذا أريد أن أنقل من هذا الكتاب بالخصوص؟ التفتوا لي أعزائي، لأنه أعزائي هذا الكتاب فيه خصائص لعله لا توجد في أي كتاب آخر من مصادرنا الحديثية المتقدمة. أولا أنه من حيث التاريخ كتب في عصر الغيبة الصغرى، وهذه قضية مهمة، يعني في عصر وجود الأئمة سلام الله عليهم، مو كالكتب الأخرى كالاستبصار ومن لا يحضره الفقيه اللي هو بعد الغيبة الصغرى. ثانيا أنه يشتمل على دورة معارف دينية كاملة من أصول العقائد والفقه والأخلاق، فهي منظومة ماذا؟ كاملة، بخلاف الاستبصار والتهذيب اللي هي فقط أين؟ في الفقه الأصغر، في الحلال والحرام. وثالثا أن الشخص الذي كتب هذا الكتاب من درجة وثاقته بعد عندما يقال ثقة الإسلام فلا مصداق له إلا من؟ إلا الشيخ الكليني. لماذا؟ باعتبار أنه وصل من الوثاقة إلى درجة صار علما هذا العنوان، عندما يقول قال ثقة الإسلام فيراد بهم ماذا؟ الكليني. طبعا هذه العناوين أعزائي أيضا ما أعلم هذا الإعلام تدخل أي طريقة تدخل، وإلا من هذه العناوين كثير عندنا إحنا في التاريخ. عندما يقال حجة الإسلام ليس له مصداق إلا الغزالي، الإمام الغزالي صاحب إحياء، أصلا معروف عندما يقول قال حجة الإسلام فيراد منه ماذا؟ الغزالي. عندما يقال شيء ẹ máa gbọ́ lọ torí àwọn máa stop ẹni torí àwọn tí wọ́n gbọ́ lárúbá àwọn ń gbọ́ lọ báwọn níwà summarize fẹ́yìn. الطائفة فإذا ما هو؟ الطوسي شيخ الإسلام. عندما يقال شيخ الإسلام مباشرة تجد أنه ابن تيمية. عندما يقال عفوا إلى أرسطو. عندما يقال المعلم الثاني يذهب إلى الفارابي. عندما يقال الشيخ الرئيس يقال ابن سينا. عندما يقال الشيخ الأكبر يقال من هذا محي الدين بن عربي. عندما
ما شاء الله ما شاء الله مولانا ما شاء الله. وهذه استمرت مع الأسف، هذه العناوين، هاي العناوين الرنانة الكبيرة هذه استمرت. شيخ الفقهاء وخاتمة المحدثين وخاتمة المجتهدين حققه بما لا مزيد عليه. بدأت مولانا هذه العناوين سنة وشيعة بيني وبين الله أنت. ولهذا قرأنا تذكرون فقيه المفسر، أقول فيلسوف الفقهاء وفقيه الفلاسفة. mo fẹ́ try àti fọ́ọ̀dù ẹ̀yìn ẹjọ́ yìí pọ̀ àríjà àráyé ẹjọ́ tó bá sorry jèrè. ẹ má bínú, ọ̀tọ̀ ni tí mo fẹ́ play, ọ̀tọ̀ ni tí mo والمورد الثاني اللي بالأمس إجاني هذا الكتاب، وهو معرفة الحديث وتاريخ نشره وتدوينه وثقافته عند الشيعة الإمامية. ẹ má bínú àti débẹ̀ báyìí. الكافي الجزء 10. عزيزي الآن هذا الكافي من الكتب شنو؟ المؤلف شنو؟ معتبر لو مو معتبر؟ في أعلى درجات الاعتبار. بعد عندما نصل إلى الكافي بعد يسأل أو لا يسأل؟ لا يسأل، خلص لا يسأل. ẹ gbọ́ ó ní bí ẹ bá ti tán bá ti dákọ pé káfí láti mú nǹkan báyìí ó ní wọn ìbéèrè pé sọ́ra sọ̀yú àbí ọ̀sọ̀yú torúpọ̀ sọ̀yú ni ẹ máa gbọ́ o. وإن كان هذا مولانا أصل لا أصل له، ثم ماذا؟ الكافي ثم ماذا الكافي؟ ولكن الآن في ثقافتنا الشيعية بعد عندما قال في الكافي يعني شنو؟ بعد لا يسأل كمش. لماذا؟ باعتبار أن المنهج الإخباري يعتقد أن روايات الكافي مقطوعة الصدور. Allah ẹ jẹ́ tún bẹ̀ ń gbọ́ dáadáa, òun ó ti gbọ́ iye àtàwọn yòókù bọ́ bá gbọ́ lárúbáwá tó tọ́. wọ́n ní káfí tán bá ti sọ pé inú káfí wọn ti mú kí ní èèyàn gbọ́dọ̀ béèrè pé sọ́sọ̀ yìí àbí ọ̀sọ̀ yìí ni ó ní nítorí pé gbogbo àwọn ẹgbà wá tí wọ́n gbà wá àwọn tí wọ́n gbà wá wọ́n ń sọ pé maqtu'atu sudur, pé maqtu'atu suduri òun ni pé gbogbo ẹ̀ ń lọ lálàáfíà bí alukurani ni téèyàn ò gbọ́dọ̀ wádìí ò gbọ́dọ̀ takò. ẹ máa gbọ́ lọ ẹ jẹ́ ń tún súnmọ́ ẹ̀yẹ. مقطوعة الصدور. tọ́lé aṣọ ń gbọ́. كما المحدث الإسلامي. àfáà rẹ̀ tó dákọ̀ àfáà rẹ̀ tó dákọ̀. أن المنهج الإخباري يعتقد أن روايات الكافي مقطوعة الصدور. نعم انظر. كما المحدث الاسترابادي. أو مطمئنة الصدور كما يعتقد العلامة المجلسي. ó ní mutma'anna sudur pé ẹ̀bẹ̀ máa sọ pé bẹ̀rẹ̀ ẹ̀mí yàn balẹ̀ anything tí èèyàn bá ti ṣe èèyàn ṣàṣìṣe. ta ló sọ bẹ́ẹ̀? Allamatul Majlisi, àáfàá rẹ̀ tó dákọ̀ ojú ni tó lọ́dọ̀ àáfàá rẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà tàájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣẹ̀yìn kó tó sọ̀rọ̀ àáfàá yàn yìí. ẹ̀yà mọ̀ sọ́nṣù. أو لا هذا ولا ذاك، ولكنها روايات ينظر إلى سندها، ولكن لأن الكافي نقلها يعطيها قيمة اعتبارية، يعني قرينة قوية أنه نقلها. جيد جدا. ó ní àbí kó jẹ́ pé ọ̀rọ̀ tẹni alákọ̀ọ́kọ́ tẹni ẹlẹ́ẹ̀kejì kọ́ ṣùgbọ́n tó bá ti rí káfí ló wà, so pé káfí lásán ló wà, so yóò fún ọ̀rọ̀ téèyàn sọ lágbára agbára àtẹ̀lé. so ń táwọn àfáà rẹ̀ sọ ní nípa káfí ni, so kí wọ́n ní tí wọ́n ń wí. ẹ jẹ́ ń pílé ọ̀rọ̀ rẹ̀ kan sí. هذا مرآة العقول. ẹ máa gbọ́ o. الجزء الأول. ó ní Mir'atul Uqul tíra àwọn tí mo sọ lẹ́ẹ̀kan ẹ máa gbọ́ ní tí ó wì mo sì rí lẹ́yìn. 21 وإن شاء الله بعد ذلك يأتي في مصادر البحار. الآن ما أتكلم في مصادر البحار، أتكلم في. ó fẹ́ kó ti àáfàá àwọn kan tó ju òun náà lọ ní o, àáfàá ta ló kú ní 11th century aláàdí àṣàrà lẹ́ẹ̀kan ẹgbọ́n tó wí. مرآة العقول. ẹ máa gbọ́ o. يقول قول من؟ قول الشيخ الكليني في مقدمة الكتاب اللي قال أنا أستدل بالآثار الصحيحة. اللي هذا هو صار منشأ استدلال الأخباريين أن كل أخبار الكافي ما هي
صحيحة. قال استدل به الأخباريون على جواز العمل بجميع أخبار الكافي وكون àfáà rẹ tó dákọ tó láàfáà yín tó gbàgbọ́ Kàmọ́lù Ayédára òun ló ní àwọn àfáà wọn àtàwọn àfáàfáà wọn àtàwọn àfáàfáàfáàfáà wọn àti gbogbo àwọn tí wọ́n já ládìísì àwọn wọ́n ní gbogbo tó wà nù káfí lọ́fẹsẹ̀ rinlẹ̀ authentic ni torí wọn ní kì í ṣe bí ó ti mọ kí ó jà àwọn àfáà rẹ lọ ọyá nìṣó. كلها صحيحة وأن الصحة كلها صحيحة àfáà Májèlísì ní gbogbo ẹ̀ sọ̀híhà lọ́lá àlàáfíà ọyá. عندهم غير الصحة باصطلاح المتأخرين وزعموا أن حكمهم بالصحة يعني زعم الأخباريون أن الحكم بالصحة لا تقصر عن توثيق الشيخ أو النجاشي أو غيرهم. ó ní kán ní nǹkan ntú wọn ò mọ̀ ń pa tíra àwọn làáfáà rẹ̀ ń sọ yìí kíkán ní nǹkan wá sọ yìí kò mí pé lọ́dọ̀ tàwọn kì í ṣe pọ́sẹ̀ máa lọ́wọ́ chẹ́ǹsì rẹ̀ wọ́n àmọ́ lọ́wọ́ pé ṣé wọ́n sọ pé hújà ní àfitẹ́ni ẹlẹ́ẹ̀kan nígbà tí sọ́jọ́ ni wọ́n ní hújà wọ́n ní kọ̀wíyà wọ́n ní kinní kan ó ní kì í ṣe bẹ́ẹ̀. بل ادعى بعضهم يعني بعض الأخباريين أن الصحة عندهم بمعنى التواتر يعني كل روايات الكافي أو كل روايات الكتب الأربعة شنو هي؟ متواترة عزة. mùtàwátìrù ta ni ó mú wá láti jọ ìyún ni ò tí mú wá kí ni ń bà lẹ́rù làáfà rẹ sọ yìí ọláwọn kan nù yín ní gbogbo rìwáyà rẹ mùtàwátìrù sọ fún gbogbo ayé ṣé bá a béèrè lọ́wọ́ rẹ ni jáwọn èèyàn mọ̀ ṣe é ládìísì mùtàwátìrù mẹ́yọ̀ kan jáde kárí mẹ́yọ̀ kan jáde làáfà rẹ wí ọ̀yá continue. وهو كذلك الحق معه والكلام فيها. wọ́n lẹ́nìkan ló òun náà wá ń fi rinlẹ̀ in aqarra bi qawli al-qa'il alladhi qala ma qalahu huwa so ó ní òun náà fẹ́ pé bó ṣe rí náà bó ṣe wí náà ló ṣe rí pé gbogbo ẹ̀ mùtàwátìrù ni ọ̀yá ìwọ gbé fáwọn èèyàn pé sí ìta fọmọ Nàìjíríà àwọn tó ń tàn tí wọ́n ń gbẹ̀tàn sọ fún wọn mú àdìsí ẹyọ kan tó jẹ́ mùtàwátìrù látọ̀dọ̀ yìí kí ni ń bọ̀ lẹ́rù láti bí ọ̀sẹ̀ mẹ́ta àbọ̀sẹ̀ méjì láti ń polówó rẹ̀ láti ń polówó rẹ̀ má àdìsí ẹyọ kan nínú àdìsí 16,000 more than 16,000 tó wà nù tíra yìí mú ẹyọ kan wá tó dọ́dọ̀ ànábì báyìí tó jẹ́ mùtàwátìrù حديث صحيح كني بولرو فيها طويل. مولانا انت رايك شنو؟ خلي ذهنك احفظون هذا القول ومرارا انا ذكرته وخلاصه القول في ذلك والحق عندي فيه بعد تصريح ماذا؟ قال كل ما جاء في هذه الكتب المعتبره فيصح الاحتجاج بها وصحيحة. الله àfáà rẹ ló wí báyìí èyí náà ti tó so èyí tá à ń retí gbogbo ẹnu tó ń ṣe kíníkan náà làwọn àfáà rẹ ti wí. ẹnìkan wá ní 100 ọdún tá ànábì ti wáyé ẹnìkan wá ní 100 ọdún kẹrin lẹ́yìn ìgbà tí ọ̀sán ànábì mọ́ ẹnìkan wá lágbó 100 ọdún kọkànlá ẹnìkan wá dé ní sẹ́ńtúrì tá a wà yìí tí ń jẹ́ bọ̀dá fún wa òun wá mú báírò wọn sọ pé eléyìí dọ̀ ìwú eléyìí dọ̀ ìwú eléyìí dọ̀ ìwú àwọn àfáà yín wọ́n ní sọ ìwú ṣé tí wọ́n náà fẹ́ ṣe nu wọ́n fẹ́ sọ ara ẹ̀ di aláàmà al-muhaddithu al-kabir li ta'ifati shi'iyya ta'ifatun khabitha dhalila àwọn ìjọ ọmọ Nàìjíríà mọ̀lẹ́ Yorùbá Ìlọrin ibẹ̀ sì sẹ̀yìn gbogbo àwọn tẹ́ gbalé fún ni gbọ́yìn bàbá wa ẹ má bínú ibẹ̀ kí lẹ́ wí fọ́lọ́hun láti bá pàdé Ọlọ́hun wọ́n bú ń sí Ọlọ́hun wọ́n bú Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú bí bú àwọn sàhábà rẹ̀ yantakisuna min qadri haula afatasmutun tẹ́bá díwájú Ọlọ́hun kí lè bí maza tujibun in su'iltum an ashabin nabi sallallahu alaihi wasallam ma bí tí wọ́n wí ń pa nabi ẹlẹ́fẹ́ kí wọ́n bú yín professor láwọ́sí wọn abúlé àti wọn gbó kọ wọn kí ogun tí wọ́n ní ètí ká ọ̀rọ̀ ṣáádà kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ ọmọ ìwọ ẹni tó jó lórí yígo tó bẹ́ẹ̀ lọ́dọ̀ professor Láró hafidhahullah wa ra'ah
ọmọ ìyá yẹyẹ Professor Alaro wá digi táyín wọ́n rọ́ tẹ̀lé lẹ́yìn tí kíní kankan torí pé wọ́n ti sòdodo bẹ́ẹ̀ tó yẹ kí wọ́n sòdodo fún torí ẹ̀ lẹ́fí hẹ́lì tọ́líà wajada ustadhan wa mualliman wa murshidan yunasihuhu wa yurshiduhu ila ma fi isolahi amrihi. Professor Alaro ọ̀gá àgbà náà àwọn onímọ̀ wọ́n wá ń fi yín mọ̀nà wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ fún yín tẹ́ fi bá Ọlọ́run dáadáa tẹ́ bá ṣẹ́rí padà kẹ́ tó kú. fàtọ́nà àwùláhì alhamqa awil ahamaku dhannu annahu yunatihuhu أنه ينزله من مكانته أنه ينال من قدره أبدا ما بهذا عرفناه وما دعا قط إلى التفرقة ولا إلى ضلال أشهد الله بهذا. أgbé mùdírù àwọn agbé Professor Alaro náà gbé káàkiri lórí tọ́líà kí wọ́n mọ́ kàn kankan mọ́ tí wọ́n fi wọlé Ọlọ́run sùn bí tọ́líà wá ní. So adúpẹ́ fọ́lọ́run ọba tó sẹ́rù Professor Alaro kù fún al-umma yìí. aliman taqiyan wara'an Ọlọ́run ṣe fún wọn kullu al-mafakhir lakin ma dhalika lam yaftakhir. ẹni tó ní wọ́n ní tí yẹn fi ṣe fáàrí ni wọ́n ṣe. wa ma utiya min al-ilm والفقه والحديث والدين مع ذلك لم يرى أحدا أنه أحسن من أحد لا في العلوم الإنجليزية ولا في العلوم العربية ولا في ذا ولا في ذاك. الله نسأل أن يحفظه بهذه الأمة وأن يجعله في حسنه الحسين وأن يرعاه في كل وقت وحين وأن يمده الله بالصحة والعافية والسلامة. wọ́n fàsìkò yí pé kí gbogbo ẹ̀yin bàbá wa nínú ìlú wa ńlọrin látòrí Ìmámù àgbà látòrí wọn wọ́n fàsìkò yí ké sáwọn bàbá wa àbàwà Ìmámù Mọ̀lẹ́ wọ́n fàsìkò yí ké sí wọn àbàwà bàbá wa Ìmámù Gàmbàrí hafizahullah àwọn bàbá wa Jánásì wọ́n fàsìkò yí ké sí bàbá mufti Ìlọrin al-Sheikh al-Arifu billah Sulaimanu Faruku ní Kíjìpá mufti gbogbo Ìlọrin. mo tún fàsìkò yí kéṣà bàbá wa Sẹ́ríkí Màlàmé fún gbogbo Ìlọrin àti gbogbo parafisa wa fi Madinati Sheikh Alim. أي الأكاديميين وغيركم من الأفاضل الأعلام كسي سيبسي ما هو كسي وداروني كلافي جيسي فلون تبوبا يهدمون
min hadha ad-din rukna. Gbogbo ìgbà ni wọ́n ń yẹ rígun ẹ̀sìn. Kìí ṣe àwọn aráàlú mi nìkan, àbá mi nìkan mú ké sí Ìlọrin. Kódà àwọn àfáà wa látòrí àwọn bàbá wa Khalifatul Adabi yìí, àwọn bàbá wa spíkà gbogbo Ansar Islam gbogbo àdàbí alápapọ̀, àwọn àfáà wa Samahatul Fadil Abdul Mumin Hanafi ayára hafidhahullah kéṣẹ́ yìí náà. Kí ló ọmọ dàrú lẹ́ ń bẹ̀rù? Kẹ́sìn ọmọ dàrú ni? Kí ló ọmọ dàrú kọ́ dàrú? Kẹ́sìn Ọlọ́run kọ́ sáwà mahfuz. Wọ́n sì ń bú Abubakar lójú yín, wọ́n sì ń bú Umaru lójú yín, wọ́n sì ń sọpọ́tì àwọn tí wọ́n ń bú tán sẹ́pẹ̀lẹ́ Sayyidatuna Aisha. Inna lillahi wa inna ilayhi raji'un. Kí la fi jíṣẹ́ fọ́lọ́run? A máa rò pa dàgbà. Alhamdulillah ti dàgbà ti yín. Kọ́lọ̀njára náà dà. Kìí sàwọn nìkan. Ilé kéwú wa láti máa di àpè ẹ̀yìn náà. Léyìí sọ̀rọ̀ lú. Léyìí sọ̀rọ̀ lé kéwú ọ̀rọ̀ ẹ̀sìn. Alladhi jama'ana fi sa'idin wahidin. Kìí sẹ́yìn nìkan. Ẹ̀yin àfáà wa láti wo. Ẹ dákẹ́ ni. Wa taj'aluna li ha'ula sabila. Taj'aluna li shi'a sabila. Gbogbo ẹ̀yin ní ire. Sheikh Dr. Imran Abdul Majid Eleha hunawwiru ismakum bikulli tanwih an takharuju didda hadhihi al-fi'a at-ta'ifati ash-shani'a. Ṣé bẹ́ẹ̀ ti dákẹ́ ni nígbàtí RMQK tí wọ́n jáde níjọ́ ni gbogbo wa kóbò wọ́n sì wọlé lọ. Ṣé bá ti dákẹ́ ni? Ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí kìí sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, kìí sọ̀rọ̀ ta'assubati al-madrasiyya aw al-intima'ati al-jama'iyya la, hadha fawqa kulli hadhihi at-tawa'if. Gbẹ̀yìn àfáà wa Sheikh Kamaluddin Yunus dákọ̀ ẹ̀yìn náà, Dr. Sharaf Gbadebo ẹkùnṣẹ́ gbogbo wa kàkíyìn kùnṣẹ́ ni, Al-Professor Abdurrahman Kakuri akí àfáà wa àgbà Dr. Jawhari à ń rí iṣẹ́ wọn tí wọ́n ń ṣe hafidhakumullahu wa ra'akum. Sáà dákẹ́ lórí ọ̀rọ̀ Ṣíà ni? Ẹ pèdè ká jáde tira wa kún wá ṣe munaqasha alanan. Ìfẹ́ kí wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ni bihadha al-makr. Ẹ sì wá dákẹ́. Kí lẹ ń bẹ̀rù? Ilé wo lẹ ń bẹ̀rù? Ilé kéwú wo lẹ ń bẹ̀rù? Ta lẹ ń bẹ̀rù? Inna lillahi wa inna ilayhi raji'un. Gbogbo yín là ń pè. Ẹ̀yin tẹ́ ń kọ̀ǹkan. Ẹ̀yin tẹ́ ń sọ̀ǹkan. Èyàn ń bú Sayyidatuna Aisha. Wọ́n sì ń wo lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn àwọn ọmọ yín sì ń ṣe rẹ̀ sí rí, ilé kéwú yín sì ń ṣe rẹ̀ sí rí. Ẹ sì dákẹ́. وكأنه على الجادة sórí ojú ọ̀nà wọn wá ní.
ọmọ ìyá mi láti Kaduna afa Abdul Qadir Imam Ansar Islam àpì ẹ̀yìn náà ya'lamu Allah annani lam ubghidu ahadan ẹni tó bá sì ní ìbínú ẹnìkan problem rẹ̀ nù ìjíṣẹ́ tèmi fọ́lọ́hun jọ tí ń pàdé Ọlọ́hun wọ́n ó jíṣẹ́ tiẹ̀ náà mo pe àfáà wa al-Fadil al-Doktor al-Jalil al-Karim ibn al-Karim basit al-ilm àfáà wa bàbá wa al-Kaituwi hafizahullah wa ra'akum wa ra'a shaykhana wa abana al-Fadil ẹ máa sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ àbí nígbà tí wọ́n bá bú bàbá nìkan lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ yàbẹ́ yìí náà gbà pa Abubakari ẹgbà kó nkọ́lọ́ àánú kòtò ẹgbà kó lórí ibú ni Umaru náà àmọ́ bàbá nìkan láàmà gbìjà ní ẹ̀yìn àfáà wa ẹ̀sìn awla an nudafi'a anhu níta ń bẹ̀rù pẹ̀lú gu Ọlọ́run kama wa'adnakum annana sanabda'u bi idhnillahi ta'ala silsilatin shi'iyya fi kulli yawmi ath-thulatha bi idhnillahi ta'ala nu'tikum tara'ifa min abatilihim wa ukdhubatihim wa usturatihim wa takhminatihim ama fún yín ní díẹ̀díẹ̀ bó wọ́n sì jẹ́ kèfèrí ni wọ́n àwọn Shia al-Imamiyya ukarriruhu wa aqulu bihi ma hadhihi ad-dilalati al-mawjuda bayna yadayi in ṣàlàyé fún yín fẹ́yìn ọmọ ìyá mi tẹ́ jẹ́ àwam ẹ̀yin tẹ́yìn ìsàfà tẹ́ lè dátíraka agbọ́dọ̀ jẹ́ ẹkẹ́ lè mọ́ sínú àtàwọn ọmọ yín túláàsì ní káwí kí Shia al-Imamiyya tọ́ ìfà kàfírà ni wọ́n tádàdó lè ní insha Allah ta'ala gbẹ̀yìn bàbá wa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ látọ̀rí àwọn bàbá wa ń lọ ní lọ́wọ́ bí kó wá ó yẹ sí lẹ́jẹ̀ ó sì lè ní sọ̀rọ̀ sáwọn àbá problem ayé rẹ̀ nu abadan àrí bàbá kankan fi tí lọ́rin fi ń jẹ́ lọ́rin ìmọ̀ àtẹ́sí ní lọ́rin òsì ní má jẹ́ kò ní yé má jẹ́ lọ́rin bí shay'in wahidin nkẹyọ kan náà ni ntaraktumuhu tarakakumullah misdaqan wa amalan biqawlihi ta'ala inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ti gbé lugẹga kò ní sọ̀ kalẹ̀ títí táwọn náà fi láwọn òsè báwọn tí ń ṣe mọ́ tọ́lọ́run fi gbé wọn ga lẹ́yìn ẹ̀sìn Ọlọ́run Ìlọrin láfẹ̀mí ìkalẹ̀ fún Ìlọrin wádà lónìí ẹ̀yìn àfáà tẹ́ wà ń bẹ̀ Ìlọrin òun dà lẹ́ni ẹ bàbá wa kó wá là ń dágbádá yìí à ń tẹ́kó lé wa ní à ń dẹ́fìlà yìí a ní kòkó lọrin ni Sheikh Alimi lọ́tún Sheikh Alimi lọ́sì Sheikh Alimi wájú Sheikh Alimi lẹ́yìn nínú tíra Sheikh Alimi nínú wáàsí Sheikh Alimi bima nala hadha sharaf alaysa bil ilm alaysa bid din aina ad-din ana ad-difa wa ad-din ulama Ìlọrin abana al-fudala inna lillahi wa inna ilayhi raji'un. Hadha wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.